ẹ máa múra sílẹ̀ de omíyalé tó lágbára lọ́dún yìí. Yii-Nema, ọ̀gá àgbà àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè yìí National Emergency Management Agency NEMA Mustapha Ahmed ti ṣèkìlọ̀ fáwọn èèyàn ilẹ̀ Nàìjíríà pé alàgbàlúgbú omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tí yóò ṣẹlẹ̀ lọ́dún yìí yóò ní agbára gẹ́gẹ́ báwọn iléeṣẹ́ tí wọ́n ń rí sí àyẹ̀wò ojú ọjọ́ ṣe sọ. Nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ náà gbé jáde ni Ahmed ti ṣàlàyé pé níbi ìpàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́jọ́ méjì kan ti ọdún 2023 yìí, èyí tó dá lórí ìgbáradì fún ìjàmbá tó lè ti bi ojú ọjọ́ wáyé àti àwọn ọ̀nà àbáyọ pẹ̀lú ìgbésẹ̀ tó yẹ ní gbígbé ní ìlú Àbújá tí í ṣe olú ilẹ̀ wa ni wọ́n ti sọ di mímọ̀. Ó tẹ̀síwájú pé ó ti kọ́kọ́ jáde nínú àyẹ̀wò ojú ọjọ́ àti àgbàrá omíyalé tó jẹ́ ètò ọlọ́dọọdún èyí tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń rí sí àyẹ̀wò ojú ọjọ́ Nigeria Meteorological Agency àtàwọn tíṣẹ́ wọn jẹ mọ́ omi Nigeria Hydrological Services Agency ṣe láti lè mọ bí ojú ọjọ́ yóò ṣe rí lọ́dún yìí. Ó ní irú ìwálẹ̀ omíyalé ọdún 2022 tó wáyé ti là wá lójú, àmọ́ iléeṣẹ́ yìí yóò tètè máa ránṣẹ́ ìkìlọ̀ sílẹ̀ sáwọn ìjọba ìpínlẹ̀, ìjọba ìbílẹ̀ àti olú ìlú ilẹ̀ wa. A ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí lọ́dún tó kọjá gẹ́gẹ́ bí àwa náà ṣe ti ń ṣe ìkìlọ̀ láti ìsìn yìí tá a sì ti wà ní ìgbáradì. A máa ṣe ìkéde ìṣẹ̀lẹ̀ yìí fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pátá àti ìjọba ìbílẹ̀ pẹ̀lú ìpínlẹ̀ gẹ́gẹ́ bí a ṣe fẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan tó lágbára ni. A ò sì ní dákẹ́ nítorí a fẹ́ kí wọ́n mọ̀ pé omíyalé tó lágbára ni èyí tí yóò ṣẹlẹ̀ lọ́dún yìí. Ahmed tún wá gba àwọn èèyàn tí wọ́n ń gbé nítòsí omi àtàwọn tí àgbàrá ń ṣàn gba agbègbè ibi tí wọ́n ń gbé kọjá nímọ̀ràn pé kí wọ́n kíyèsára. Bákan náà ni adarí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ omi lórílẹ̀‐èdè yìí Nigeria Hydrological Services Agency Clement Nze ṣàlàyé pé ìjọba ìbílẹ̀ 28 nínú ìpínlẹ̀ 22 tó fi mọ́ olú ìlú ilẹ̀ wa làwọn tí ń ṣàyẹ̀wò ojú ọjọ́ ti sọ pé omíyalé yóò bá wọn fínra gidi gan nínú ọdún 2023 yìí. Ó ní nísinsìnyí a tètè jáde síta láti kéde ohun tó ṣeé ṣe kó wáyé, bẹ́ẹ̀ là ń retí àwọn iléeṣẹ́ míì tọ́rọ̀ kàn, àwọn ìjọba àti tolórí tẹlẹ́mù láti bẹ̀rẹ̀ iṣẹ́. A ní ìrètí pé wọn yóò tètè gbé ìgbésẹ̀ pàápàá jùlọ láwọn ìgbèríko ní kíákíá kí wọ́n lè bá wa ṣẹ́gun omíyalé lórílẹ̀‐èdè yìí. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.